Naam. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo kàn fẹ́ ṣí àwọn èèyàn létí ni. Naam. Malam Yusuf tí ó mú oníyàwó mẹ́ta sábẹ́ tí wọ́n jọ ń jẹ́ ọmọ bàbá nìyí. Ọmọ bàbá kan náà. Ọ̀rọ̀ tí mo kàn fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ nígbà tí ẹ̀sìn àlùnọ́kà tí wọ́n bẹ̀rẹ̀ sí wa ǹjẹ́ bí Islam ṣe ní ká mú èèyàn bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe pẹ̀lú ẹ̀sìn àlùnọ́kà. Ǹjẹ́ bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí pẹ̀lú mùsùlùmí ǹjẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ìgbésẹ̀ tí Malam Yusuf gbé pẹ̀lú àwọn èèyàn tó ń gbé ǹjẹ́ ọ̀rọ̀ tó wà lórí òdodo ni ǹjẹ́ bí Islam ṣe tó nìyẹn. àwọn táwọn bá ṣe ló dáa tẹ́ni bó bá ṣe ló dáa. kí táwọn bá ṣe ló dáa sẹ́. gbogbo ọjọ́ Jímọ̀ tí àwọn ìmáàmù bá fẹ́ parí útúbà Jímọ̀ wọ́n á wá fi gbólóhùn kan wá fi àyà kan parí ẹ̀ wọ́n á ní ibadallah inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkar wal baghi ya'izukum la'allakum tadhakkarun. Tí mo fẹ́ lórí bẹ́ẹ̀ ni wípé Ọlọ́run ní ẹ má so wájú pọ̀ mọ́ ti pàkọ́. Ẹ má dá léwu, ẹ má sọ pé mi ni mo wà ń bẹ̀. Ká so wájú pọ̀ mọ́ ti pàkọ́ Adépọ̀jù ni. Ká dá léwu ibi tó ń tò àárín tọkọ-tìyàwó ká má dàrú Adépọ̀jù ni bó ṣe ń dàrú. Ṣé àyá Al-Kùránì yẹn wọn gbọ́ ni? Àwọn àfáà tí wọ́n ń tẹ̀lé wọn gbọ́ ni. Bí Adépọ̀jù bá kéwú ṣèbí wọ́n náà wọn àfáà tí wọ́n kéwú. Bí Adépọ̀jù ṣe ń fi ìsìláàmù hàn yìí fún gbogbo ayé bẹ́ẹ̀ kọ́ ni ìsìláàmù rí o. Báyìí kọ́ ni ìsìláàmù rí rárá. Ìfẹ́ inú tiẹ̀ àti ìgbéraga tó wà nínú ẹ̀ àti mutómutó tó wà nínú ẹ̀ òun ló ń pè ní ìsìláàmù. Ìsìláàmù kọ́ nìyẹn o. Gbogbo nǹkan tádépọ̀jù ṣe yẹn ìsìláàmù kọ́ nìyẹn. Bó bá ní wọ́n bá ẹ lórúkọ jẹ́ ìwọ náà bẹ̀ lómi lórúkọ jẹ́ ẹ jẹ́ kí n mú kan wá. Ó ní wọ́n bá ẹ lórúkọ jẹ́ wọ̀rọ̀ tó ń sọ pẹ̀lú mùdírù. Gbé Kùránì kò ná sókè pé ṣé Habibullah Ádámù Al-Ìlọrí òun kọ́ ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn. Gbé Kùránì báyìí kò ná sókè pé tó bá jẹ́ ṣé Habibullah Ádámù Al-Ìlọrí lẹ́ni tí mò ń tọ́ka ọ̀rọ̀ tí mò ń tọ́ka àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí sí tó bá jẹ́ òun ni báyìí ni kò rí tí ò bá kí ń ṣòwò táyé rò bóyá òun ni báyìí ni kò rí láàrin ìjọba ìkó sì rí báyìí gbé Kùránì kò ná sókè. Adépọ̀jù gbọ́gbọ́n ò ní gbàgbọ́ sí Al-Qur'an. Yusuf Adépọ̀jù wọ́n ń pè ní Malam àpọ́nlé ni èmi àti òkè ń ṣẹgbẹ́ ibi tí mo dẹ̀ dé kò nídàájí ẹ̀ gbogbo kérò tó ń kérò kiri yẹn gàlẹ́gàlẹ́ lásán ni. Ẹ wò gbà tí ẹ̀sìn àlùnọ́kà dé láti sẹ́ẹ̀lì tí wọ́n mú lọ yìí ẹ̀sìn àlùnọ́kà nígbà tó wọ́n dé bẹ́ẹ̀ ó pàdé ọ̀wọ́n aláwo ọ̀wọ́n eléégún. Ó ní Yusuf Adépọ̀jù àwọn yẹn sọ pé ẹni tó ti àwọn ọmọlé ẹni báyìí báyìí ni ló ti àwọn ọmọlé lórí ọ̀rọ̀ tí ò kọ́ tó gbẹ̀yìn lọ. Bẹ́ẹ̀ náà ló ṣe ṣe Islam kọ́ nìyẹn o Islam kọ́ nìyẹn. Ó yà mí lẹ́nu bó ṣe náà orí ọ̀pẹ̀ ẹ̀sìn Islam kò sí rọ́ńbẹ̀ tó bá ní òpèyàn sẹ́sìn Islam fúnra rẹ̀ ti sọ̀rọ̀ téèyàn lè ti wọnú Islam. Bẹ́ẹ̀ kọ́ bá ní èmi ni mò ń pèyàn sínú ẹ̀sìn Islam o Islam gbọ́gbọ́ ti ṣe àlàyé bí èèyàn ṣe máa wọnú Islam. Àlàyé tí Kùránì tó ṣe kalẹ̀ òun ni wọ́n fi ń yàn pé sí Islam wọ́n kọ́ ló ń pè wọ́n Kùránì ti ṣàlàyé. Ṣé wà tí wọ́n wá ń yìí ṣé òun ló wá máa pèyàn sí Islam ni? Ẹnìkan sọ̀rọ̀ ń sìn ó ní ọmọlẹ́yìn ẹ̀ lòun àwọn ń jókòó mítìnì àwọn ń ṣe gbá kan nígbà náà lórí àfáàjì ìsáàjáni Adégúnwà àwọn ń jókòó owó tọ́lẹ̀ nìyẹn sọ nítorí pé ìsìláàmù tó wà lára Adépọ̀jù nìyẹn. Nítorí ẹ̀ ló ṣe dìde nígbà tí ọ̀rọ̀ parí láàrin ìsáàjáni àti Ìmúránù Ẹlẹ́hà ìgbà tọ́rọ̀ parí láàrin àwọn méjèèjì nǹkan tó ṣe dìde lọ nìyẹn pé ẹni tó bá bú bàbá wa kìíní kan àwọn onígbà nǹkan tó ṣe dìde lọ náà nìyẹn. Ṣé ìsìláàmù nìyẹn? Èyí tó lọ sọ́dọ̀ sáúbánù tó lọ ṣe náà ṣé ìsìláàmù nìyẹn? Ìsìláàmù kọ́ gbogbo àwọn tẹ ló ń bá nítorí pé ẹ fẹ́ jà
ẹ fẹ́ bí ẹ fẹ́ sọ pé ilẹ̀ wà ń bẹ Islam kọ́ nìyẹn gbogbo èyí tẹ́ ẹ̀ rìn lọ Islam kọ́ nìyẹn. ẹ wò bá tí wọ́n ṣe kéṣàtì tí wọ́n ti ẹpílẹ̀ kínní kan ìfàjáni ẹpílẹ̀ kínní kan ọ̀rọ̀ tí mo sọ ètò oṣù mẹ́fà ẹni pásítọ̀ kan ẹni fóònù yẹn ti ẹ̀ bàjẹ́ bí ó kàn kú kínní kan ẹ̀kọ́ lọ ẹni yẹn kọ́ ọ̀kọ̀ ṣe kínní yẹn lẹ́gbẹ́ fóònù yẹn lọ́sọ̀tọ̀ tó máa fi ṣe wọ́n kàn fi ṣe. bẹ́ẹ̀ wà láì radical pastor. ẹ̀wọ̀n kínní yẹn gbọ́ngbọ́n ẹ̀wọ̀n gbọ́ngbọ́n lọ́fẹ́ ràn yín Ọlọ́run ló yẹ kó ń bẹ̀ níbi yẹn ìyẹn ní wípé wọ́n trap yín rẹpẹtẹ ju nǹkan tẹ́yìn gbọ́rò lọ wọ́n dẹ̀ ń wọ́ àwọn tó lè bá wọn trap yín débi tí wọ́n máa mú yín wọ́n ń wá gidi èyí Adépọ̀jù ń ṣe yìí ń ṣe Islam o gbogbo ẹ̀yin àfa áàrùn súnà wà jọmọ́ tẹ bá sọ pé Islam ni Adépọ̀jù ń ṣe kí gbogbo yín máa bọ́ sórí TV àbí Facebook lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ẹ̀dẹ̀ máa ṣe ẹ máa sọ pé èyí tí Adépọ̀jù ń ṣe yìí òun ní Islam kẹ́ẹ̀dẹ̀ máa sọ bó ṣe jẹ́ Islam kẹ́ máa sọ bó ṣe jẹ́ Islam pé ká sọ̀rọ̀ ẹ̀yìn Islam ni ká búyàn lẹ́yìn Islam ni ká tọmọ ìyá wa mọ́lé Islam ni ká gbéyàwó àbúrò wa lọ sẹ́wọ̀n Islam ni ká bú ọba lu ẹni Islam ni ká bú ìmọ̀ọ́mù lu ẹni Islam ni ká sọ̀rọ̀ ká sọ pé kò sẹ́ni tó tóbi ká sọ pé Islam ni ẹ̀yin àrùsúnà wà níjọ mọ́ ọ̀tẹ́ ń sọ pé kí ni ẹ̀wọ̀n ikú ní sábàn ó wá sọ pé Islam ni torí ó wá kírun jímọ̀ fún ẹjọ́ mìíràn tí wọn náà tó lẹ́yìn ẹ̀ òpònú àgbàlagbà ní sábà nìyẹn tiẹ̀. ẹjọ ẹ má bu wọn tó lọ lọ nítorí ìdí eléyìí gbogbo ìgbà yìí ṣe yìí Islam kọ́ ni léyìí Islam ẹ̀ ń gba Islam lójú jẹ́ fún wa ẹ̀ jẹ́ kí Islam nísìnyí èèyàn sọ nǹkan wọ́n ní kó wá júwe nǹkan fún wọn wọ́n dẹ̀ ń sá kiri ẹ̀ wá ń bọ́ sórí TV ẹ̀ ń bọ́ sórí Facebook ẹ̀ ń bọ́ sórí Instagram ẹ̀ ń bọ́ sórí eléyìí ẹ̀ ń bọ́ sórí eléyìí ẹ̀ ń bọ́ sórí YouTube nítorí pé fẹ́ dìfẹ́ǹdì irọ́ ṣé Islam ní ká dìfẹ́ǹdì irọ́ ni ẹjọ́ tó bá yẹ pé báyìí ní Islam ṣe rí ẹ ṣàlàyé fún wa pé Islam fẹ́ irọ́ kéèyàn máa parọ́ Islam fẹ́ ká máa ṣe jàgídíjàgan Islam fẹ́ ká máa bú ọba Islam fẹ́ ká bú ìjòyè Islam fẹ́ ká bú ìmọ̀ọ́mù Islam fẹ́ ká bú ìyá ẹni ká máa kí ìyá ẹni ẹ ṣàlàyé fún wa ó ti ń dàrú mọ́ wa lójú ó ti ń dàrú ẹwọ gbogbo ẹtí bọ́ ti ń ṣe yìí àwọn arúgbó ẹnìkan tó wọlé sí ẹ̀ ń pè kéṣẹ́ ẹ̀fì ẹnìkan fún wa sí ẹnìkan tó pè wọlé ká máa trap èèyàn ká máa gbé èèyàn dìde kó lọ trap èèyàn ṣé Islam ni bàbá sọ pé ànábì jagun ó ní bá ànábì ti jagun ẹ̀sọ́ ogun bá ànábì dìde tó lọ kó bá wọn bí ìbá ti pé wọ́n kó bu wa bá ló dìfẹ́ǹdì ara ẹ̀. gbogbo ilé Adépọ̀jù ń ṣe yìí ẹ̀yẹ àfáà yẹ nǹkan tó dẹ̀ ń ṣe yìí ó ń tàṣí ara ẹ̀ sí ni èmi ò mọ Adépọ̀jù ní òsúnmọ́ rí ṣùgbọ́n bí ṣe wà mo mọ Adépọ̀jù ju òun fúnra ẹ̀ lọ báyìí òbí òde àmọ́lọ́dún ẹnì kankan òun fún ara ẹ̀ ló ń júwe ara ẹ̀ fún mi wàá wá júwe ara ẹ̀ fún mi ni màá fi rí Islam lára ẹ̀ kò sí Islam lára Adépọ̀jù wàláhì làásì mo tún fọ Ọlọ́run búra kò sí Islam lára ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe ó ń ṣe nǹkan tara ẹ̀ wípé èmi ó fẹ́ change Islam mọ́ wa lọ́wọ́ ọmọ wàá bíyà nìyẹn wàá bì ọmọ àbí. fẹsẹ̀ wọlé yà mí lẹ́nu àwọn gbọ́dọ̀ yẹ wọlé. náà mo ti rí pé fúrógámù yìí náà gẹ́gẹ́ bọ́rọ̀ ṣe lọ sà because gbogbo àná là ń fọ́lò ọ̀rọ̀ yìí láti lẹ̀ gẹ́gẹ́ bí àwa ṣe jẹ́ gẹ́gẹ́ bí former academic member so ní personally mo direct ọ̀rọ̀ yìí sí Malam Yusuf Adépọ̀jù because gbogbo alámọ̀ bí oníyàwó mẹ́ta ṣe sákò ní Kòròdú ní ìpadà tó ṣùgbọ́ náà kí Malam Yusuf Adépọ̀jù máa gbọ́ báyìí kó máa gbọ́ presently ti àpọ́nlé làwọn fi ń dárúkọ Malam so nídìí ká máa pè wọ́n ní bàbá ń lò àbí ìrọ́pọ̀jù or something like that we don't need that we are telling Malam Yusuf Adépọ̀jù that he should categorically and publicly persuade oníyàwó mẹ́ta to accept the court letter kí wọ́n jẹ́ ká pàdé ọ̀rọ̀ kápẹ́kẹ̀jì if they are indeed truthful mo ti kọ́mẹ̀ntì síbẹ̀ látàrọ̀ kí wọ́n tó bá dá wọn lójú ní pé wọ́n wà lórí òdodo tó bá dá wọn lójú pé wọ́n wà lórí òdodo náà kọjá lọ kóòtù tó níyàwó mẹ́ta bá gbọ́ báyìí tó bá dá lójú tó bá dá níyàwó mẹ́ta lójú kó wọ́n accept court letter kó sọ pé ibi báyìí báyìí ok tàbí kó ṣẹ̀ wá sí zone 2 kó má bọ̀ àwọn ọmọ òṣù lọ́la bọ́ta ok já lọ sí court ṣẹ́rí èyí tí Malam ń ṣe yẹn in fact video tí captain release lálẹ́ yìí it is a big slap on Malam Yusuf Adépọ̀jù if he doesn't know. captain jẹ́ kó máa yé wa pé Malam wọ́n contradict ara wọn níbi ọ̀rọ̀ tó ń sọ ó dẹ̀ tún sọ that statement captain made he said
I will forever be grateful to Ustaz Jamiu Adegua. That's a big slap on Malam Yusuf Adepoju. So ẹ fi orúkọ Ustaz Jamiu Adegua ẹ fi lọ arrest yín. Ẹ fi mọ ẹni tó bá já sí pé ẹni tẹ arrest yín jọ́ kìíní àná. Bẹ́ẹ̀ ṣe nà ọ́ má bẹ́ẹ̀ kí ẹ nà ẹ pa síbẹ̀. Who will be held responsible? Gbogbo wọn blind followers ara wọn, the gullible, the myopic people, wọ́n bẹ̀rẹ̀ sí ni máa sọ lórí platform yẹn, wọ́n fẹ́ kí Ustaz fẹ́ pé gbogbo ayé máa rí captain àzìyàn dáadáa. Fine, ọlọ́run bá àlékọ́ láti sọ taubatan nasuha, ẹni tó bá ṣẹ̀ tó dẹ̀ túbá. Ọlọ́run bá àlékọ́ fúnra ara rẹ̀ tó bá ti gbà túbá ẹ̀. So ó ti tán síbẹ̀ náà nìyẹn. Bọ́lọ́dọ̀ Malam yìí, kò lè tán síbẹ̀, òun náà ní kéèsì ọ̀rọ̀. That Malam, the same Malam, àwọn tíjọ́ ta lọ sí mẹ́ẹ̀sì ilé ta lọ ṣe program. That Malam category ó máa pe meeting nípa ọ̀rọ̀ Ustaz yìí náà ni. Kó pọ̀ kó sọ pé irọ́ ni. Ó máa pe meeting. Even lálẹ́ ọjọ́ yẹn ó tún pe meeting lẹ́yìn ìgbà ta ṣe program tán nípa ọ̀rọ̀ Ustaz yìí náà ni. So he doesn't want everybody to be knowing about Ustaz. Ó ṣàfẹ́ máa tarnish image ẹ̀. I have known him for long. Láti jọ wà tipẹ́tipẹ́. Omi sọ fáwọn tó ń tẹ̀lé Malam sìn. Mo ní ẹ̀yẹ̀ mọ̀ kankan. So kọ́lọ̀ ṣàánú. So I'm telling Malam Yusuf Adepoju tó bá dá lójú, let him persuade oníyàwó mẹ́ta kó accept court letter. So we don't Malam kò sí kan tó kàn Malam pẹ̀lú ọ̀rọ̀ captain case. Kò sí kan tó kàn rárá. Ó kàn fẹ́ tira ẹ̀bọ ni. Ó fẹ́ káwọn èèyàn máa rò kó bí àwọn náà bí àwọn Ustaz mọ́mọ́ fẹ́ máa ti ọ̀rọ̀ kò sí kan tó kàn Malam. Malam, you are wasting your time. Now. So Malam is respecting for 6 people. Who are the 6 people? Kí ló kọ́ ẹ pẹ̀lú 6 people? Kí ni ti ẹ bẹ́ẹ̀? Kí ló kọ́ ẹ ní? Kí ló kọ́ ẹ tí wọ́n dárúkọ síbẹ̀? So lára àwọn 6 people tó wà ń bẹ̀ wọ́n ti dárúkọ oníyàwó mẹ́ta captain. Pẹ̀lú ọ̀dọ̀ mẹ́ta tí mo tọ́jú mi ì lè dákọ̀ tiẹ̀ ó dẹ̀ kó kọ́ ara ẹ̀ wọ̀. So kí ló kọ́ Malam bẹ́ẹ̀? So ẹ̀yin tẹ́ bá no I've been very silent láti join mo mọ̀ wọ́n máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ issue captain because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ akadipu member gbogbo pátá ló mọ̀ mi. So I don't even want to mention anything but it's just as if even video tí mo kọ́ra wò ní ọ̀sọ̀ yìí ló force mi láti sọ pé mo máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ captain tó ṣe recently. Malam in fact wọ́n jẹ́ ẹni tí mo like gan bọ̀ in fact taba we turn sing subhanallah in fact Malam you need